ẹ̀sán ni mò ń rè yo ẹ jẹ́ ká jọ lọ Ògbómọ̀ṣọ́ ni mò ń rè yo Ọpẹ́yẹmí o Ogidan Akedegbede mo gbọ́ ẹnu rẹ̀ ẹ̀sán ni mò ń rè yo ẹ jẹ́ ká jọ lọ Ògbómọ̀ṣọ́ ni mò ń rè yo nílé ọmọ mi ọmọ ajílẹ̀ tẹ́sán níyẹ̀ òun mọ̀ ló sọ́jọ́ ìbí o ẹ jẹ́ ká jọ lọ ẹ̀sán ni mò ń rè yo ẹ jẹ́ ká jọ lọ Ògbómọ̀ṣọ́ ni mò ń rè yo nílé ọmọ mi ọmọ ajílẹ̀ tẹ́sán níyẹ̀ òun mọ̀ ló sọ́jọ́ ìbí o ẹ jẹ́ ká jọ lọ ọmọ wùmí o mo ti sọ́jọ́ ìbí tòní láyé o àgbáyé ṣèkú pọ̀dùn mo ti sọ́jọ́ ìbí tòní láyé o àgbáyé ṣèkú pọ̀dùn gbogbo rẹ̀ tó bá lọ́wọ́ rẹ̀ kò ní bàjẹ́ láyé o àlékún ọ̀rẹ́ máa ní fọmájílété ẹ̀sán ni mò ń rè yo ẹ jẹ́ ká jọ lọ Ògbómọ̀ṣọ́ ni mò ń rè yo ilé ọmọ mi ọmọ ajílété sáníyẹ̀ òun mà ló sọ́jọ́ ìbí o ẹ jẹ́ ká jọ lọ gbogbo orin tó dé bá lọ́wọ́ rẹ̀ ò ní dìbàjẹ́ o ọmọ mi ọmọ ajílété sáníyẹ̀ o bàbá bára wọ̀tá kògbòkògbò Ògbómọ̀ṣọ́ ni ẹ ògbò lé mi ẹ̀sán ni mò ń rè yo ẹ jẹ́ ká jọ lọ Ògbómọ̀ṣọ́ ni mò ń rè yo nílé ọmọ mi ọmọ ajílété sáníyẹ̀ òun mọ̀ ló sọ́jọ́ ìbí o ẹ jẹ́ ká jọ lọ ẹ̀sán ni mò ń rè yo ẹ jẹ́ ká jọ lọ Ògbómọ̀ṣọ́ ni mò ń rè yo nílé ọmọ mi ọmọ ajílété sáníyẹ̀ òun mọ̀ ló sọ́jọ́ ìbí o ẹ jẹ́ ká jọ lọ. olórí o olórí ẹ̀yìnfẹ̀ fọ́ diaspora lọ́wọ́ owó tó ti jayé orí rẹ̀ òkè òkun lọ́wọ́ ibùgbé rẹ̀ ò ní dàrú mẹ́ lọ́wọ́ o ọmọ wùmí o àní bó bá ń gbọ́ kíkí rẹ̀ Mr. Daniel lónìí ń kí ẹ ọlábùrọ̀ ayé ò ní kẹ́ bó ti ń sọ́dún èyí wá ń ṣe tẹ̀mí o nínú owó nínú ọlá àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ o ọmọ wùmí o ọmọ wọn ló Ògbómọ̀ṣọ́ ajílété o orí mi wò bí mo bá rọ́mọ ìlú mi ni ẹ̀sán ni mò ń rè yo ẹ jẹ́ ká jọ lọ Ògbómọ̀ṣọ́ ni mò ń rè yo nílé ọmọ wùmí ọmọ ajílété sáníyẹ̀ òun mà ló sọ́jọ́ ìbí o ẹ jẹ́ ká jọ lọ ẹ̀sán ni mò ń rè yo Ògbómọ̀ṣọ́ ni mò ń rè yo nílé ọmọ wùmí ọmọ ajílété sáníyẹ̀ òun mà ló sọ́jọ́ ìbí o ọmọ wùmí o òkú àjọ bíi tèmi o ní fọdún tèyí sáǹsẹ̀ mọ́ nínú owó nínú ọlá àìkú balẹ̀ ọ̀rọ̀ o èmi Ogidan Akedegbede ni mo fẹ́ pé ìyá wa ǹtí àwọn ẹ̀gbọ́n wa ǹtí Mr. Daniel rán mi sí òkú sọ́jọ́ bíi ẹlẹ́ni ni inú mi dùn wàrà mi yá gágá o bí mo bá ti rọ màálù mi gangan ni àló wà mú mi rè lù rẹ ni ọmọ wùmí o ẹ̀sán ni ẹ o ẹ̀sọ́ lé mi bàbá bára wọ̀tá fògbò ògbórí alámọ̀sọ́ ni wọ́n máa fògbó láìjẹ́ máa fògùn ṣòwò sí òfìsí ògùn kún sí ọwọ́ àwà ló ti bí owó rẹ bí ogun káfa ìbánijà kákọni lóminú àkì í ṣe bí ọ̀kànjà ọkọjá ogun
Ogbomosho gbàgbà tó gbolóyè kalẹ̀ lọ́wọ́ òkú o. Ajílété gbàtàyà tọmọtọmọ lọ́wọ́ ogun tó fẹ́ kó wọn. Láfi sọ wọ́n di Ogbomosho ajílété abọ́wọ́ gbọ́gbọ́gbọ́ tí ọba lù ní kóòtù òfin. Ṣẹ́gi sẹ́rùn àbí ìtàmọ́ra àbí àrèrè. Ogbomosho ajílété o. Dùndún bọ̀rọ̀ gbogbo làgbà mara. Wọ́n ní Ogbomosho lóde kò délé wí bí àwọn bá délé wọn awúfẹ́ bọ̀ra wọn fọ̀rọ̀ gbogbo ògbóròfò ògùn. Ọmọ wù mí o. Èso ń bá ọjà ò lọ́gbọ́n nú. Ó ṣe bèrè lọ́mọ ajílété ń bá lú ààrẹ ṣe ni. Ẹ̀sọ́ lọ máa fa ìbáwọn jà abáwọn jà tá a tún bá wọn jóre lé. Ogbomosho adákẹ́ mọ́ fọ̀hún wa àmọ̀tẹ́ni tí ń ṣe. Ogbomosho ladákẹ́jà bí èso ọ̀dàrà. Bẹ́ẹ̀ ni èso ọjà bẹ́ẹ̀ ni kàn tọ́. Bọ́mọ ajílété bá ti jí ibi iṣẹ́ rẹ̀ nílọ. Àwọn lọ máa bí ìtàmọ́ra bí àárẹ̀ o. Àwa náà lọ máa jẹ́ ìkàtàn ká tún fẹ́ kọyan gan lé. Ẹ̀sọ́ ni wá o. Àwa lọ máa jagun gbadé àná. Àwa lọ máa rúmọ gẹ́gẹ́ òní. Ẹ̀sọ́ ni wá o. Ìsàlẹ̀ ọ̀rẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ Ogbomosho náà ni. Ọjà gbó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ Ogbomosho náà ni. Ajẹ́kóso ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ Ogbomosho náà ni. Ajẹ́lé àjẹ́ oko. Pàkí àtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ Ogbomosho náà ni. Tàlásà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ Ogbomosho náà ni. Mọ́sífà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ Ogbomosho náà ni. Alẹ́ òkèlè ńkọ́ o. Ará Ogbomosho náà ni. Bọ́lá ta ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ Ogbomosho náà ni. Jẹ́rù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ Ogbomosho náà ni. Àwọn lọ́mọ olóòjà òun èrí sáko. Ọmọ wù mí o. Ẹ̀sọ́ ni ẹ̀ o. Ẹ̀sọ́ lèmi o. Inú mi dùn bí mo ti ń kọrin òòjọ́ òbí fún ìyá mi. Inú mi dùn gan ni. Ẹ̀sọ́ ni mi o. Ẹ̀sọ́ ni ẹ̀ o. Bí mo ṣe ń kíyà mi bẹ́ẹ̀ nínú mi ń dùn sí. Ẹ̀sọ́ ni ẹ̀ o. Ìyá o, tẹ bá ń gbọ́ kíkì ẹ̀yin. Mr. Daniel, àwọn nání ń kí yín pé ẹ kú ọjọ́ òbí tèyí. Ẹ ò ní fọdún tèyí sáà ṣe mọ́. Nínú owó, nínú ọlá, àìkú, tí ṣe balẹ̀ ọ̀rọ̀ o.